Hello sọ̀rọ̀ sókè kó tó máa gbọ̀n lóhùn ibo lẹwà mo ní kó lọ já mélòó lọ já yẹ̀pẹ̀ yẹn sí sides soft shaft mo ní kó má máa pè mí tí bá ti wà nílé mọ́ máa wá rí yín lọ́la máa wá rí yín á flash mi o máa gbé kúrò lórí fóònù mi ó dàbọ̀. Orúkọ mi ni Lánre Kògbérègbè. Dúndé Kògbérègbè lórúkọ tèmi ń jẹ́. Láàárín gbogbo àwọn ọ̀rẹ́ mi, èmi ni mo pẹ́ kí n tó fẹ́yàwó. Wàhálà obìnrin pọ̀ jù. Lẹ́yìn ìgbà tí mo ṣègbéyàwó tán ni mo mọ̀ pé wàhálà ńlá gbáà nílé ọkọ. Ní ìsìn mo ti wá mọ̀ pé tá a bá kó obìnrin 10 papọ̀, nǹkan kan náà ni wà gbogbo wọn. Ṣé ẹ rí pé gbogbo ọkùnrin pátápátá ibì kan náà ni wọ́n sùn tí wọ́n dorí kọ. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí nílé, èmi gan mo mọ wàhálà tẹ́ ń dojú kọ, gbọ́n mi somi ò tó làásìgbò hílàhílo àwọn obìnrin. Àmọ́ kí n tó sọ ní tẹ́ ẹ máa ṣe sí, á dákẹ́ kọ́ mọ nǹkan tèmi gan bá fàánú ilé mi náà. Fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wò mí nílé, mo mọ̀ pé ó ní nǹkan bíi 2-3 tẹ́yin náà ń là kọjá làásìgbò lọ́tún làásìgbò lósì, gbọ́n mi sí omi ò tó, kò sí bá ṣe lè ṣe tàfi lè tẹ́ wọn lọ́rùn, àwa obìnrin nìyẹn. Ṣùgbọ́n kí n tó lè sọ nǹkan tẹ́ máa ṣe nílé tí yín ẹ ṣe kọ́kọ́ bá mi ká lọ kẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé tèmi ká wá mọ bí ta ti fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ló sọ̀dà Dubai tẹ́lẹ̀ tó pé ìmọ̀ báyìí. Owó ni ó ló fà á gbogbo ẹ̀kọ́ ìyàwó mi owó ṣáá ni ìyàwó mi tó ń bá nǹkan gbà ẹ̀wẹ̀. Hello. Ẹ̀dà ní mo bá ilé madam. Ẹ wò. Ewo, ohun tí mo bá lọ́jà ò dáa rárá. Mo ṣe madam tó ń ṣẹ́jú. Ló ṣe ń lójú. Nǹkan fẹ́ sí lójú. Madam, àdá padà mi ò ráyẹ́ dẹ́dẹ́ ẹ̀yìn ẹgbà. A ní tí mo bá bò dá, ẹ wò, símẹ́ǹtì ó ti gbówó lórí. Irú wọ́ọ̀tì tó ṣẹlẹ̀ ni pé ibi tí mo ti lọ bèèrè ọ̀dọ̀ Ìgbò ni. Nígbà mo dọ́dọ̀ wèrè tí mo ní èlò ní símẹ́ǹtì. Símẹ́ǹtì ó gbówó lórí. Èwo ló gbówó lórí? Ó ló ti gbówó lórí 50 naira ó fi sórí símẹ́ǹtì kọ̀ọ̀kan. Mo ní tọ̀. Bọ́lọ̀dọ̀ madam jẹ́ wá ṣàlàyé ara mi. Mo ṣe ń sáré bọ̀ yìí o. So mo bá máa ṣe sí mi ò láìkí àìdíà mi ìfẹ́ kíṣẹ́ dúró. Padà mi má bìnrin torí ọlọ́run lórí bírèèni mi ìjẹ́kíjẹ́ ń bẹ̀m̀bẹ̀ ibi tí mo ń bọ̀ òun ló wà lọ́kọ́ mi ọ̀dọ́ madam àwọn tí mo ti rí yín báyìí ẹ má bìnrin járe ẹ pẹ̀lẹ́ ẹ̀yìn. Ẹ wọlé ẹjọ́ Járe, ó ní bá dáadáa ní jẹ́. ṣé ó sì àbí ẹ̀dẹ̀ kan. Ọ̀dọ́ madam ni nǹkan tá à ń ṣe lọ lọ́wọ́ yẹn mi ò fẹ́ kíṣẹ́ dúró. Ibi oní símẹ́ǹtì tí mo lọ wọ́n ní símẹ́ǹtì ti gbówó lórí pé 50 naira lọ ti fi sórí símẹ́ǹtì kọ̀ọ̀kan mo dẹ̀ mọ́ màdámù bí ṣe àwọn bá dúró báyìí wọ́n máa fẹ̀ fún ni tí wọ́n máa pariwo
bó ṣe wá ń ṣẹ́jú sí mi gan ló tún yà mí lẹ́nu pé mo wá rojọ́ símẹ́ǹtì fún yẹn tún ṣe ojú báyìí ṣe ojú báyìí mo ṣe ní kí n sáré wá so símẹ́ǹtì tí mo lọ bèrè lọ́jà ló ti gbówó lórí better life 50-50 náà lọ fi lórí kankan kí iṣẹ́ má dẹ̀ bá dúró kọ́ má ní símẹ́ǹtì òtò símẹ́ǹtì yọ tó jẹ́ kí n wá ṣàlàyé fún wọn pé kọ́dẹ̀ kò wó yẹn lẹ́ o kémi mú fù lọ. ìyẹn ní sáìtì madam. bẹ́ẹ̀ni ọ̀dọ̀ madam ni mo wà. sáìtì wọn dẹ̀ ni. ìyẹn madam sáìtì wọn èmi mò ń kọ́ lé wọn lọ́wọ́ èmi ní contraction rẹ̀ sorry contractor tán gbé fún. ó ṣáà ń lọ dáadáa. ṣe kó má bàa dúró gan ni mo ṣe ń bẹ̀wọ̀ láti market pé kí n wá ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wọn. ẹ ṣe dáadáa o. ẹ gbà mí gbọ́ lórí lẹ́yìn wọn máa rẹ́jẹ̀ tí yín kẹ́ tún pè mí. madam wọn ní better life. máa pè é girigiri o lásìkò. ẹ ṣiṣẹ́ dáadáa o. lẹ́yìn náà máa ṣe ti yín báyìí kẹ́ pè mí. ẹ kò sí wa. àkọ́jà tì inú ilé. ẹgbà kọ́lẹ̀ sọ yìí. ọ̀rọ̀ mi kẹ́rin nìyẹn. tó bá dà ẹ ṣe gbé o lásìkò. madam àdẹ̀kù ìnáwó náà. my landlord àbí landlady ni àkú oríire náà èrè akárí gbogbo wa o wọn ní gbókù ọbẹ̀ o omi ò ní gbé lọ o madam. mo kàn ń ṣọ́ ẹ ní mò ń ṣọ́ ẹ lọ́wọ́ ṣọ́ ẹ lẹ́sẹ̀ mò ń wò ẹ ní pé bóyá áńgẹ́lì kan àti ẹ̀ kò sí ẹnu pé kò sọ fún mi mo ti mọ̀ tipẹ́ ẹ̀dẹ̀ kú oríire ilé tuntun tẹ̀ ń kọ́ náà ẹ̀mí yín lẹ̀ fi gbé bẹ́ẹ̀. àmín. ó ń ṣàmì afọ́rí ń ṣàmì. o lè blame mi. ṣé ìyàwó ń ṣàmì ìwà gbélé yẹn ó lè rẹ̀ pé ẹlẹ́dàá mi àti ẹlẹ́dàá àwọn ẹbí máa jẹ́ kó gbélé yẹn gbádùn. ìwọ o lè blame mi torí òun sọ́ọ̀sì òun dùn mọ́ ẹlẹ́nu ẹ̀kíní kẹ̀bẹ̀ ẹ̀kejì kẹ̀bẹ̀ kí ló dé mo kówó fún ẹ òun náà ẹlẹ́kejì mo kówó fún ẹ òun náà jẹ́ ká lọ ra lẹ̀ káti ẹ̀ nákàwá náà káyé fún landlord lówó every year kí ló ń fowó ṣe pàtó mo dẹ̀ ní kódà pé o ò fẹ́ serious o ò dẹ̀ ní wá sọ mí dolórí burúkú gbogbo kè jẹ́ kí n lọ́kọ́ tí má kọ́ tó má kàn fi surprise ẹ pé díà o jẹ́ ká lọ wo bí tí jẹ́ ká mo fẹ́ mú ẹ débi kankan ibi tí Ọlọ́run ṣe o adẹ́jọ́ kó lọ síbẹ̀. madamu plan mi nìyẹn. madamu ẹ yà mí lẹ́nu o kówó fún mi ẹ̀kíní kẹ́bẹ̀ kejì kẹ́bẹ̀ owó tó ń kó fún mi ṣé o ní kí n fẹ́ ralẹ̀ kò owó tó kó fún mi kò pé afẹ́ralẹ̀ 300 400 wá fún mi 100 150 ibi tá a ṣe kó dání bùkátà ẹbí adé máa fi di àbúrò yà wá máa fún àbúrò tèmi náà wá máa fún màámi yà wá máa fún wọn màá tiẹ̀ náà wá àá fún wọn ṣé ẹ fẹ́ yà mí wèrè ni ìyẹn lọ bẹ́ẹ̀ ìwọ wá lọ ralẹ̀ lórúkọ ta ni. Mrs. Kògbérègbè. Mrs. Dunni Kògbérègbè. Mrs. Dunni Kògbérègbè ó tiẹ̀ rà lórúkọ mi yà lórúkọ ọkọ mi o pé nǹkan kọ́ mi o nǹkan wá ní o rà lórúkọ èmi Láre Kògbérègbè o rà lórúkọ Mr. and Mrs. Kògbérègbè o rà lórúkọ Dunni. kí tiẹ̀ ló ń sọ ọmọ tó ń dùn lẹ́nu ẹ̀ náà kí ló ń sọ wọn ní wọn tó bá ń ṣipá òun nìyẹn ẹ̀ ń gbé ẹ̀kíní ẹ̀kejì mo kówó fún ẹ ó lọ ná ó wá sọ pé fámìlì mi wá ṣọ́rọ̀ ló ń sọ yẹn kò ṣe ọkùnrin gangan ló máa tẹ̀ kọ́kọ́ dìde ló máa ṣe nǹkan tóbìnrin máa support ẹ̀ but in my own case èmi ni mò ń tiẹ̀ tún kó pé let's go and do this thing jẹ́ ká lọ ṣe jẹ́ ká ṣe kíni kan ìwọ gangan fún rẹ tó jọkùnrin kò ká ẹ lára mo dẹ̀ wí pé tí mi ò bá tètè act fast a lè end up ká máa gbélé landlord for the rest of our life. madam tẹ ẹ bá kọ́lé yẹn tán ta lẹ fẹ́ gbé bẹ̀. a fẹ́ kó lọ ni of course. a fẹ́ kó lọ. nábìínú nídìí ilé títí wá o orí adé yìí sùtà àwọn ìkú lọ sílé obìnrin ló máa ń kó wá sílé tiwa. mo fẹ́ fi ṣe surprise fún ẹ. surprise. mo fẹ́ fi ṣe surprise fún ẹ ni mo ṣá máa mọ̀ lọ́jọ́ kan ṣá. kèé dọ́tà bá ń kó lọ bẹ̀ màá wá pe àwọn ọ̀rẹ́ mi pé ẹ̀yin tèmi o water flow o ẹ̀yin tèmi Bímbọ́ o ẹ wá lọ bá mi sílé ìyàwó mi sílé mi àbí sílé wa èwo ní mẹ́tẹ̀ẹ̀ta. ilé wa tí mi ò mọ̀ pa ẹ̀ tí mi ò ní kọ́kọ́ bọ̀ mbẹ́ ìyàn burúkú nìyẹn. agídí tálíkà tẹ màmá ṣe náà ni. lórí pé o kọ́lé ilé tó tí mọ̀ bóyá o máa kọ́ tán ló ń pè mí tálíkà
èmi tálíkà. orí adé wọn ní kóbìnrin réjò kọkùnrin pa àbí kọkùnrin réjò kóbìnrin pa kíkùn kéjò ṣáà ti kú ni káṣá tiẹ̀ ti gbélé ni obìnrin ló kọ ọkùnrin ló kọ kò make sense kò ní mí ni mo kàn fẹ́ fi surprise ẹ̀ ni èmi ò sọ fún ẹ. nǹkan mi yàtọ̀ sí nǹkan wa ó ra alẹ̀ yẹn lórúkọ dùn ní kò gbèrègbè òun kọ lórúkọ dùn ní kò gbogbo ọ̀dẹ̀ tó wọlé yẹn dẹ̀pẹ̀ tó wọlé ọ̀gá mi mọ̀ pé jókòó bẹ́ẹ̀ bá fẹ́ kọ́lé tí yín náà kẹ́ ẹ pè mí ó lè pọ́ ti pẹ́ ó jẹ́ kí n mọ̀ pé mi kọ́ mo nílé ó bọ́ ó kàn jẹ́ site manager ó bọ́ ojú òtí ẹ nílẹ̀ Yorùbá bó sí gbọ́ pé obìnrin ń kọ́lé ọkùnrin ń kó lọ bẹ̀. ó wà o. ìjì. ojú ti là ń sìn. ìjì. ó wà mi ò lè máa mention. o ò lè mẹ́. mi ò lè mention anybody. àwọn ẹ̀gbọ́n ẹ̀ mélòó la ìyàwó kọ́lé tó kó lọ bẹ̀. ọjọ́ ra mo ti rè tó ra lẹ̀ tẹ́kùn ló ra lẹ̀ tọkọ ẹ̀ kọ́lé sórí ẹ̀. o yẹ kó o ṣe rà kó ní kèmí kan. ìwọ. dáhùn ẹ pẹ̀lẹ́ láńlọ́ọ̀dù láńlẹ́dì máa. a pè fún club lọ́la òun dà. my landlady madamu lálòjú tí ojú òtí ẹ̀ tiẹ̀ ìwọ kọ́lé mi ò kọ́lé. fine. ta ló yẹ kó kọ́kọ́ kọ́lé nínú ọkùnrin àtobìnrin. ẹni tọ́lọ́run bá kọ́kọ́ gbà fún mi. Ọlọ́run ti gbà fún àbí. ẹni tọ́lọ́run bá kọ́kọ́ gbà fún mi. congratulations. ó ń ṣe ọ̀rọ̀ yan. congratulations ẹgbà wọ̀. ẹni tọ́lọ́run bá kọ́kọ́ gbà fún ni o. ẹni tọ́lọ́run bá kọ́kọ́ gbà fún ni. bí mo tẹ̀sí fẹ́ sọ́wọ́n ọ̀rẹ́ mi ti ẹ̀ yé mi pé àìjọ ẹ wá lọ bá mi sílé wa àbí wá lọ bá mi sílé ìyàwó mi tèmi ò dẹ̀ tí kọ̀ àbí wá lọ bá mi sílé mi. ṣé o mọ nǹkan tó máa ń perú ẹ̀. kí ni. tíyàwó ẹ bá kọ́lé tó bá mọ bó ṣe lè sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ ìyàwó ẹ kọ́lé o ẹ wá lọ bá wa sílé wa o omi ìgbénu ẹ ò dùn sí progress ìyàwó ẹ. ajẹ ilé tó jẹ́ pé ọkọ ọmọ bó ṣe ralẹ̀ ọkọ ọmọ ẹni tó ṣe planning ọkọ ọmọ bó ṣe ra sìmẹ́ǹtì kò ṣe dẹ̀gbà sọ pé sọmọǹtì lé 50 naira. ṣebí ilé ẹni láti ìtìjú gbà ní fún ẹ. ṣebí ilé ẹni láti ń jẹ èkúté onídòdó. èkúté ìdodo ni pé. ṣé bá ti sọ́ọ̀sì òde tí mọ́sàdé máa sọ síbi àmà parí ẹ̀ síbẹ̀. parí kí ni síbẹ̀ ọ̀ wàá gbélé yẹn fúnra wa ni gbà bẹ́ẹ̀ èmi láre kò gbèrègbè mo ta ka ẹ̀ sẹ́yìn ọlọ́run ò ní jẹ́ ó dá dé mẹ́wàá sùn ta. ẹ wo obì tọrọ ìdè òtẹ ti wá sú èmi akówó fún lákòókò ọ̀nà akówó fún lẹ́ẹ̀kejì ọ̀nà. àjọ náà ó sọ mí di dàbí mo ṣe dà. àjọ náà. mo dẹ̀ rí ilẹ̀ yẹn lọ́pọ̀ ọ̀pọ̀ ni mo rí o ọ̀pọ̀ ni mo rí ilẹ̀ yẹn mo gbé ẹ ṣá tí kò bá ń ṣe bọ̀bọ̀ ọ̀dẹ̀ tàgbéṣe sáìtì náà fún tó kàn án dà màdàmù kí ló màdàmù. 150 àkọ́kọ́ kẹ́bẹ̀ bó ṣe kó fún mi mọ́mí ẹ wá àhándù bíi mọ́mí tèmi náà wá àsanwó àbúrò mi wá aṣọmọlúwàbí àbúrò tiẹ̀ náà wá àṣẹ bí bàbá ọkọ gidi kí ló tún kù kí ló yẹ kí n tún ṣe tèmi ò ṣe é àjọna ní o ẹ̀kẹ́bẹ̀. ẹ̀yin ọkùnrin tí ẹni lẹ́nu ni kò ní gbà ṣe yín ṣe ẹ̀yin ọkùnrin tí ẹ̀ ní jẹ́ kí gbàdógbàdó kó gba ọwọ́ àgbàdo ní ọwọ́ yín tí ìyàwó yín ò ní gbẹ̀yìn lọ́ra lẹ̀ kò sí yẹn nìkan ó tún ti ń kọ́ lọ ó ti dé linted àbí kí lè wá pè é ẹ̀rọ àwọn òkan lérí a lè mórúkọ ẹ wọ́n ti kọ́ débi kíkàn lókù báyìí wọ́n ti wá ń bèrè sìmẹ́ǹtì ó léwó àbí ọ́fíìsì ẹ̀ ló ń kọ́ wọn ò ní sọ ojú yìí tìjú lè jẹ́ kán sọ ọ́ kálẹ̀ yìí lè wà ní pòsíṣàn yìí ní ibi tí mo wà yìí kí lẹ máa ṣe. má pa mí o ìyàwó ó ti fẹ́ kó lọ sílé ìyá àti bàbá ẹ̀ nìyẹn ó ti lè kọ́lé láì sọ fún mi èmi lọ lórí ilé á sọ fún mi tó bá fẹ́ ṣe anything nínú ilé yẹn. tàwa ò dáadáa ìyàwó mi ní right láti jẹ́ pé kó kọ́lé lẹ́yìn láìsí pé bóyá mo àjọ mọ̀ nítorí mi gan ò lè ṣe irú ẹ̀ kọ́ mọ́ mọ́ ẹ̀mí wọ́n wá jẹ́ pé mo lè ṣe irú ẹ̀ kọ́ mọ́ mọ́ yẹn ó yẹ kó o try láti jẹ́ pé kájọ ní plan yẹn kájọ mọ̀ kò sí nítorí pé kó bí ọkọ́lé kọ́kọ́ ọmọ gbìbẹ̀ tó yẹ bá ti jọ mọ̀ láti lẹ̀ mọ̀ àwọn tó wá súnmọ́ ẹ̀ àbáwọn tó jìnnà wọn ò ní mẹ́rin tó ní tìfẹ́ láti jọ wà. tí ìyàwó mi bá kọ́lé tí mi ò mọ̀ sí mo nídìí láti pè é láti béèrè lọ́wọ́ ẹ̀ pé bóò ló ṣe ráyè kọ́lé bóò ní arrangement ẹ̀ tó bá fún mi ní reason tó jẹ́ ní o mo nídìí láti bá gbé. ìyàwó mi tó wá lọ kọ́lé lẹ́yìn mi tí kò sọ fún mi á wọlé rẹ ni ibùdó la máa wo kò sí nǹkan kan la fẹ́ da sí lẹ́yìn pé ká wọlé yẹn dànù ó yẹ kọ́kọ́ sọ fún mi kó tó lọ kọ́lé ìgbà tó rẹ̀ ti sọ yẹn a máa wọlé ẹ̀ ni á wò ni bíbó la wò á wò torí pé kò sọ fún mi kó tó lọ kọ́lé nígbà tó rẹ̀ ti sọ fún mi kó tó lọ kọ́lé yẹn bíbó la máa wò
ẹ̀tọ́ ẹ̀ sọ fún mi kó tó lọ kọ́lé. ẹ̀yìn ó dàbẹ̀ ni pé àwa kan di òfin lu obìnrin lórí ni obìnrin gan ò jẹ̀bi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ obìnrin ò jẹ̀bi ọ̀pọ̀lọpọ̀ ọkọ mi nìka because ẹlòmíà máa fún ọkọ ẹ̀ lówó pé babalágbájá lọ fi kíní ìralẹ̀ ọkọ máa náà dànù so tí ọ̀pọ̀lọpọ̀ nfa àtìná tí ó bá jẹ́ pé ìyàwó tèmi kọ́lé màá bú fún pé kí lórí tí kò sọ fún mi torí mo fẹ́ lọ síwájú ẹ̀ ní àádọ́gba oríta àdéhùn kálukú dẹ̀ mo wáyé yọ ọ̀dọ́gba ìgé ọkùnrin a máa rí ṣe ìjọ obìnrin lọ́ngbà mi obìnrin mi a máa rí ṣe ìjọ ọkùnrin lọ́ngbà mi so ohun tó dáa jù ni pé tí ó bá jẹ́ pé obìnrin yẹn lè ṣe dáa ni kó sọ fọ́kọ rẹ̀ kó tó lọ máa kọ́lé bí ọ̀bí lórí ọba ti àádùn sí kò lẹ́sẹ̀ lọ́dọ̀ lọ́mọ fóbìnrin yẹn. ẹ jábọ̀ àwọn sòtọ́ tí àwọn mi bá kọ́lé láì sọ fún mi ilé tó kọ́ náà tó yẹ pé ó bímọ fún mi àmọ́ mi náà máa padà jogún ẹ̀ pọ̀tì nǹkan tó máa kọ̀ dùn mí ni pé ó ti gbé ìgbésẹ̀ tó lágbára tó tó yẹ láì jẹ́ kí n mọ̀ but máa fi tìfẹ́ àti tàdúrà máa fi ràn lọ́wọ́ because èmi náà àdúrà tí mò ń gbà ni pé kọ́lọ̀ ń ṣe lé fún wa àti mi àti ìyàwó mi so èmi ò rí ẹ̀ṣẹ̀ náà ẹ̀. láì sọ fún mi wẹ́ẹ̀ ìyẹn àkọ́kọ́ náà àdúrà tèmi ni pé gbogbo nǹkan tí èèyàn fi ń jẹ́ ọkùnrin ọlọ́run ló dá ọkùnrin tó fọkùnrin ṣe olórí ilé gbogbo nǹkan tó ọlọ́run fi ń jẹ́ ọkùnrin kó ṣe fún mi so mo dẹ̀ dúpẹ́ tọ́lọ́run ti ṣe fún mi so far so tí n bá mọ̀ màá jẹ́ kó mọ̀ pé wọn ò ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe nǹkan tí mo tó lè fa ìbínú tèmi lọ títí torí ó gbé ìgbésẹ̀ rere ni bódà ẹ ṣoríire yẹn ó máa jẹ́ kí ayé tèmi gan kó rọrùn torí pé ó ṣoríire á jẹ́ kí life easy fẹ́mi náà dẹ̀ àwọn ọmọ tá a bí gan ayé wọn túbọ̀ dáa sí ni torí àti ètò èmi ṣe o àti ètò òun ṣe pamọ́ àti ètò ṣe sí gbangba ọmọ ló máa jogún gbogbo ẹ̀ àfọwọ́bà fílẹ̀ nílé ayé so kò tó nǹkan téèyàn lè mú ní gèrègèrè ṣùgbọ́n kóbìnrin tó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn normally òun láti sọ fún ọkọ ẹ̀ kọ́kọ́ ẹ̀ mọ nǹkan tó ń ṣe dáadáa. báwo lè máa lọ kọ́lé lẹ́yìn mi láì sọ fún mi irú ìyàwó ẹ̀gbọ́n lè pa mí o bá kọ́lé láì sọ fún mi lẹ́yìn mi àdẹ̀jọ́ ń gbé àdẹ̀jọ́ ń sọ àdẹ̀jọ́ ń jí kò ní oúnjẹ oníbẹ̀ ṣe bẹ́ẹ̀ máa bínú sí gan àjọ máa jà gan ògùn bí máa ṣẹlẹ̀ gan máa lọ kọ́lé lẹ́yìn mi ò ní sọ fún mi èmi dẹ̀ lọ́kọ ẹ̀ èmi lólówó orí ẹ̀ possible ni mo ò sí ní kó tà tó bá yẹ kó ti bímọ fún mi tó bá yẹ kó ti bímọ fún mi o mo ò lè ní kó tà because of kíni nǹkan tó náà máa ṣe nítorí ọmọ náà ni ó ti nǹkan tó náà máa ṣe nítorí ọmọ náà ni bọ̀ èmi máa bínú sí náà for the first time pé báwo lè máa ṣe nǹkan báyìí tó nílé sọ fún mi pé òun fẹ́ gbérù gbèsè báyìí nǹkan báyìí wrong side ni kò wá pa màá mọ̀ sí màá testify sí ó ti because at the end of the day màá bínú màá fi ṣe bínú bọ̀ tó bá tún yá náà màá lọ́kọ̀ màá tún lọ wájú màá tún lọ sẹ́yìn pé àṣùrọ̀ náà kọ́ tó ṣe náà torí ọmọ náà ni tèmi náà bá ṣe tí bá nínú kọ́ bá ẹ̀ torí ọmọ náà ni. inú mi wá dùn ni ìyàwó mi kọ́ ló láì ṣe tí mi ò dẹ̀ kọ́ ajọ́ ń kó lọ ni tí ò bá ti fọ́kọ mi kí ló fẹ́ kí n ṣe kí a máa bínú pé ó ṣoríire ṣé ìyá tó bí mi ló bí ni ṣé òun òbí ẹ̀ ṣẹ́ sìn tó ń sìn lèmi sìn ni ṣáàdúrà tó ń gbà káàkiri lèmi gbà ni so ọlọ́run ló ló tiẹ̀ máa yẹ síwájú mi kò sí nǹkan kan tó gbọ́dọ̀ mú jà nígbà tí mi ò ṣe olórí burúkú ọkùnrin tó dẹ̀ ti bímọ fún mi tán ọmọ mi wà nílẹ̀ màá kọ́ gáìdì ègè sí pé wẹ́ẹ́ orúkọ tó kọ sílé ẹ gbọ́dọ̀ jẹ́ Mr and Mrs tó bá dẹ̀ ní òṣè Mr and Mrs kó máa kó lọ́ọ́lì ẹ̀ ọmọ mi ló jogún ilé tó máa kọ́ bẹ́ẹ̀ tó bá yẹ pé kò sí ẹ̀kan ajọ́ ń kó lọ ni o torí for better for worse lèmi pẹ̀lú ẹ̀ láàjọ wa. tó bá jẹ́ pé ọkọ tí mo fẹ́ is fond of surprises mo lè kọ́lé láì sọ fún tí mo mọ̀ pé like surprise but tí wàá ti mọ̀ pé èèyàn tí mo fẹ́ kò ń ṣèyàn tó jẹ́ tí ó mọ̀ pé èèyàn tí mo fẹ́ ó wà hot temper I no fit do am o ó lè fọlé náà ó lè wò ọ̀pọ̀ mo yára gan ó lè dáná sùn but bá mọ̀ pé èèyàn tí mo ní ó like surprise mo lè fi surprise baby boy bá sọ orí ẹ̀ akọ́lé you did what mi nígbà kíní kan ó kọ́lé láì sọ fún mi èmi ọkọ ẹ̀ olówó orí mi ẹ má bínú náà ìgbà tí mo mọ̀ pé máa like mi lè rí ṣe surprise fún yín ní ṣebí nǹkan tí ẹ bá ní èmi ni mo ní nǹkan tí èmi náà bá dẹ̀ ní ẹ̀yin lẹ́ni fún benefit ara wa ní tá a bá dẹ̀ ti bímọ at least we have our own privacy kò sí pé at the end of the year heart attack máa fẹ́ mú wa pé a fẹ́ san owó ilé mo lè kọ́lé láì sọ fọ́kọ mi. mi ò lè kọ́lé lẹ́yìn ọkọ mi without his consent. mo lè kọ́ lẹ́yìn rẹ o tí màá kọ́ tí màá fà gidi tí màá ṣílé mo lè kọ́lé lẹ́yìn rẹ o lórí ọwọ́ tá a bá jọ wà mo lè kọ́ lẹ́yìn rẹ dáadáa tí ó tún ju tiẹ̀ lọ. torí pé àti bíbélì àti so wá pọ̀ and we have become one. tó bá ṣe mo lè kọ́lé lẹ́yìn rẹ o tó bá ṣe pé tọ́wọ́ bá jọ ọwọ́ mo lè mọ́ kọ́ lẹ́yìn àmọ́ tó bá yẹ pọ̀ bá jọ ọwọ́ mo lè kọ́ lẹ́yìn rẹ. ilé kíkọ́ lẹ́yìn ọkọ
well ìfẹ́ wà láàrin mi àtọkọ mi so mi ò lè kọ́lé lẹ́yìn mo gbọ́dọ̀ sọ fún tí n bá máa bẹ̀rẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ torí mo mọ̀ pé lọ́síwájú mi ló ń wá lọ́síwájú tiẹ̀ náà dẹ̀ lèmi náà ń wá bí ò tí ì kọ́ tiẹ̀ kò ní pé kẹ́rù máa wá bá mi pé bóyá tí n bá fẹ́ kọ́ tèmi á ní kí n máa kọ́ nítorí ẹ̀mí wa ní sọ fún màá sọ fún torí mo mọrú ọkàn tó ní sí mi. mo lè kọ́lé láìsọ fọ́kọ mi reason is that nǹkan méjì ni bọ́jọ́kùnrin tó lawọ́ pẹ̀lú mi tó yẹ pé a dẹ̀ láìkara wa dáadáa tó yẹ pé ọ̀rọ̀ wa wọnú mo mọ ìnà náà tẹ̀ dẹ̀ mọ gbogbo anything about tẹ̀ tí n bá fẹ́ kọ́lé máa sọ babalágbájá iye báyìí ló wà lọ́wọ́ mi dẹ̀ fẹ́ fi ṣe nǹkan báyìí bóyá gbọ́kùnrin tó yẹ pé bóyá wọlé dé má béèrè anything nípa gbọmọgàn báwọn ọmọ ṣe ń jẹ nínú ilé bọ́ ṣe mọ̀ bẹ́ẹ̀ mi náà ṣe ń struggle life ara mi máa kọ́lé mi dáadáa láì sọ fún mi máa tún ṣe ceremony gan láìpẹ́ síbẹ̀. so ìbéèrè yẹn ó jẹ́ kí n rántí story kan tí mo gbọ́ nípa àwọn kan tó ní ìyàwó kọ́lé lẹ́yìn ọkọ nígbà tó kọ́ dẹ̀ wá gbọ́ sí ló bá ní àfi kí òun wó ilé náà pé ìsàdá kí ìyàwó òun kókó lọ sínú ilé tó kọ́ yẹn àbí kí òun wó ilé yẹn ìyàwó dẹ̀ gbà pé ọkọ ló lówó orí aya òun ló láṣẹ lórí òun ló bá ní kan wò lóòótọ́ ọkùnrin ìwólé yìí o èmi ò rò pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn dà mi rò pé irú nǹkan bẹ́ẹ̀ dà ó ti ṣe wàá dẹ̀ dáríjì tó bá dáríjì ẹ dẹ̀ move on pẹ̀lú life yín nǹkan rẹ̀ náà ló ṣe ló fi pè ẹ́ sí ìṣètì tó yẹ pé ó lè má tiẹ̀ sọ rárá gan pé ó lọ wú gbọ́ǹta ni so àmọ̀ràn tèmi ni pé tífẹ̀ bá wà láàrin ọkọ àti aya ṣá pé kí a máa fi nǹkan ká máa fi inú tánra wa ká máa sọ̀rọ̀ ara wa fúnra wa. mo lè kọ́ lẹ́yìn tí n bá rí pé ọwọ́ tó gbé láti nífẹ̀ẹ́ mi kò tẹ́ mi lọ́rùn mo lè kọ́ lẹ́yìn bọ́ tó bá nífẹ̀ẹ́ mi máa sọ fún àjọsọwọ́pọ̀ náà ni. no matter what ọkọ náà sì ló lórí aya. ọkùnrin sì yóò rí bẹ́ẹ̀. mi lè kọ́lé láìsọ fọ́kọ mi. irú yóò bá sọ lọ́wọ́ ìfẹ́ tó bá ní fúnra wọn ní náà ìkọ́lé lẹ́yìn ọkùnrin náà. nígbà jẹ́ pé ìfẹ́ wà láàrin wa. ìyẹn ó possible o but bóyá tí má ṣe tán ó lè wàá mọ̀ gbọ̀gbà tí máa ń kọ lọ́wọ́ mo lè má sọ fún. kọ́kọ́ lè ṣẹlẹ̀ ńgbà tí n bá ti gbowó lọ́wọ́ ìtọ́jú ọkùnrin tí gbogbo èèyàn ni tí gbogbo obìnrin ni kì í ṣe tẹnìkan. láìláì ilé bá gbèrú lébẹ ilé tó lọ kọ́ lẹ́yìn tí kò sọ fún mi so á wò lé yẹn ni. o lè kó lọ ilé ìyàwó ẹ tí o bá ní èmi ò ní oògùn kúrò lọ́dọ̀ ẹ mo lè fi rẹ́ǹtì ṣùgbọ́n gbin ilẹ̀ ní kó wá sọ́dọ̀ mi tó rọ ọkùnrin tí gbogbo ayé ni kì í ṣe tẹ obìnrin kan. mo ṣe lè kó bẹ́ẹ̀ tí àwọn bá kọ ṣáájú mi kọ́lé tó wá ní káwọn àjọ gbé náà síta ti bímọ fúnra wa nǹkan tí ọmọ ò bá tí ì wà ní ni ó máa ń dàbí pé kò sí ìfẹ́ ń bẹ̀ bọ́ tọ́wọ́ bá ti wà ní wọn kò sí problem. tó bá ní kí n ta ilé yẹn anyway mo lè ta torí ìfẹ́ tí mo ní sí màá dẹ́ lọ kọ́ ìmí tó yẹ pé ó máa wà wé ẹ̀ ń pa ẹ̀. má pa mí o ìyàwó ọdún. yẹ kí n kó lọ sílé ẹ̀ no a máa talẹ̀ a ta lé mọ lórí ìwé ẹ̀gán mi ìfẹ́ rí mọ́ gbogbo a máa ta ni aláfẹ́ ta ni afẹ́ ta ni o dúró ní afẹ́ ta ni yẹn a ta tilẹ̀ mọ́lé ni a máa ta lé mọ́lé ta ilé mọ́lẹ̀ ilẹ̀ mọ́lé a máa ta dànù ni. mi ò ní ta o mi ò ní ta láyé láyé mi ò ní ta. nílé mi mi ò ní ta o. kàkà yẹn kó lọ bẹ̀ mi ìfẹ́ rí ẹ mọ́ kó lọ bẹ̀ ìwà àtàwọn ọ̀rẹ́ àtàwọn ẹbí ẹ̀kẹ́ lọ máa gbé bẹ̀ ìtìjú gbà ó sọ fún mi pé ìrìn ṣe nìyẹn ó sọ fún mi pé sálárì mi ò tó ralẹ̀ ìlara ni wọ́n ó sọ fún mi pé mi ìlara ni wọ́n ń pè. ìfojúdi ni. ẹgbẹ́ ńkọ́lé òun jíṣò. ìfojúdi ni àìkánikún àìbìkítà ẹni. ìyàwó ẹ̀ ńkọ́lé òun
àìká ní kún kò sọ fún ẹ. kí ló já mọ́ kí ló fẹ́ ṣe fún mi mo ti ṣe jù lọ. tó bá jẹ́ mò ń sọ fún ẹ ni owó yẹn máa divert ẹ. ìdílé rẹ̀ sáré yá mi ní 100,000 gbà tó bá ti mọ̀ pé mò ń kọ́lé nǹkan tó máa ṣe nìyẹn dídí tí mo ṣe sọ fún ẹ gangan nìyẹn. má bínú ẹ̀yin tí a bá fẹ́ bá wa dá sí láti kẹ́ lè mọ̀ ó máa yáwó yẹn tó máa fi yà tán ni. ní sùúrù ẹ lò bí ìbò Ògúnsọ̀yà olóòfẹ́ yalẹ̀ mo sì nílẹ̀ fún ẹ ìfá àti ilé ti wà lórí ẹ̀ bẹ́ẹ̀ ni èmi ní consultant èmi mo fẹ́ tà fún ẹgbẹ́ iye tó bá ní máa kó bọ̀ wá gbé lọ bẹ́ẹ̀ ni ìkáwọ́ mi lówó àwọn olè gbà lọ́wọ́ ẹ̀ wá o ti congratulation lẹ̀ o ti ra lé mọ́ bẹ́ẹ̀ ni o rí mi láàárọ̀ la deal kò jù bẹ́ẹ̀ lọ máa kàn padà. tí o fẹ́ gbọ́ Bímbọ́ gun ò ní fẹ́ tẹ́ òun gun ò ní fẹ́ rà. ìwọ gun ò ní fẹ́ tẹ́ ò ní fẹ́ kó lọ bẹ̀. mo lọ sẹ̀ sí rí ìwé ẹ̀. èṣù àṣẹlẹ̀ èmi ò tiẹ̀ gbọ́ rí àní fíìmù àkọ́ o. fine mo mọ̀ pé mo ṣẹ̀ mo mọ̀ pé mi ò carry along jẹ́ ká resolve kí ni ìyá mi kébìlì. àmì what. fine mo ṣẹ̀ dáríjì mi ilé yìí mo ti rà náà jẹ́ ká jọ sowọ́pọ̀ kò tí ì dé limited level àbí kílẹ̀ ń pè kò tí ì débẹ̀ ó sì wà lórí pé bóyá window level àbí nǹkan kan ló sì dé so ó sì lè continue láti bẹ̀. ìyàwó mi mọ̀ ń dalẹ̀ ọ̀làdùnní mo ń fi àsìkò yìí sọ fún ẹ pé ìdílé tiwa sẹ́ àwọn ìṣe bẹ́ẹ̀ tó o bá fẹ́ ká sọ̀fì àmì kí mi bó ṣe sọ àtàlẹ̀ mọ́lẹ̀ àwájọ lọ́ra míì tá a jọ máa lọ báyìí tí wọ́n á kọrúkọ wa sí àbí wọ́n sì lè kọrúkọ ẹ̀ sí bọ̀ máa mọ̀ ń pa ẹ̀ kò ń ṣe èyí tí agent tàbí kí ló pè ló wá sọ sìmẹ́ǹtì mo tó mọ̀ ìtìjú ni fún ẹ. wọ́n ní iná ìsìsì kì í jóni lẹ́ẹ̀mejì odò tó bá dẹ̀ tó jó ẹni kún kì í gbé ní lọ. ẹ kú òwe ẹ̀yin àgbà tẹ́tí kọ́lé. èmi ò ní gbà o torí mo ti mọ̀ ẹ́ dáadáa mo mọ̀rú èèyàn tó jẹ́ èmi ò ní gbà o mi ò ní gbà mi ò talẹ̀ o mi ò dé talé kò jẹ́ ká tètè máa sọ́ọ̀sìn. èmi ò kó lọ sílé tíyàwó kọ́ o èèwọ̀ ni nílẹ̀ Yorùbá ẹ ṣé mo dúpẹ́ o. ẹ má kó lọ. má pa mí o ìyàwó nílé má pa mí o ìyàwó àsìkò ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o omi dán. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind. You keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey, baby. Baby. We used to talk about things that hurt us. Now all you talk about is money. Ain't that funny, baby? I know you wanna be free. I know you wanna fly. Please don't let me stop. I guess it's goodbye. Papa mio, ìyàwó nílé. Papa mio, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o. Omi dán. Baby, this your scope is there too much. Just dey scope me left, right and center. You wan keep person. Wọ́n rí ẹ ní Sokoto, wọ́n rí ẹ ní Calabar, wọ́n rí ẹ lóyìnbó, wọ́n rí ẹ lágége. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o. Omi dán waka every day, so hustle for the pay. Now when people say go slow, you said which way now? Money for hand and the back for round, you wanna roll around with the big boys in town. So